Bírọ̀ bá lọ fógún ọdún, ọjọ́ kan ṣoṣo lè tú itọ́ ó bá. Bírọ̀ bá lọ fógún ọdún, ọjọ́ kan ṣoṣo lò tí itọ́ máa bá o. Àní bírọ̀ bá lọ fógún ọdún, ọjọ́ kan ṣoṣo lò tí itọ́ á bá. Bírọ̀ bá lọ fógún ọdún, ọjọ́ kan ṣoṣo lò tí itọ́ á bá o. Ọmọ adé ẹ̀ mọ inú kan tó ń lò ṣá máa ló lọ o. Bàmí Akíntóyè inú kan tó ń lò fọ́mọ Yorùbá o. Bàmí ṣá máa ló lọ o. Torí bírọ̀ bá lọ fógún ọdún, ọjọ́ kan ṣoṣo lè tí tọ́ á bá. Bírọ̀ bá lọ fógún ọdún, ọjọ́ kan ṣoṣo lè tí tọ́ máa bá. Ẹni jẹ́ ọ̀dàlẹ̀ fọ́mọ Yorùbá, àṣírí rẹ̀ ò lè bò láéláé. Ohun abáfirọ́ bí pètè kì í pẹ́ o, ó máa ń padà tú ni. Ẹ bá mi share fídíò yìí níbikíbi tí ọmọ Yorùbá bá ti ń wò mí ní àṣálẹ́ ọjọ́ tèní, ọjọ́ kejì oṣù kìíní ọdún 2024. Ìròyìn tuntun ó lè má jẹ́ tuntun sí àwa kan torí a ti gbọ́, bọ̀ sí etí àwọn nǹkan ó lè jẹ́ tuntun because tí a bá ti rí àwọn nǹkan báyìí a máa mú jáde. A sọ wípé a ní máa promote wọn, but àwọn nǹkan tó bá jẹ́ yọ gẹ́gẹ́ bí òdodo ọ̀rọ̀ tá a fi máa kí bàbá mi Professor Banji Akíntóyè, bàbá mi olúwa mi Adéyẹmọ Ìgbòho ṣá, ọmọ aládìkún, ọmọ ládéládé aláàfin òládé adé aládìkún, òun la gbà fáláàfin tá a fi máa kí bàbá yẹn kú oríire, òun làwọn ó máa gbé jáde. Inú mi dùn ní àṣálẹ́ yìí torí wípé dídùn òun ni ti àgọ́ àwọn olódodo. Yes, ìdùnnú ni mo gbé jáde. Bá mi share program yìí, ẹ share jẹ́ ó go viral. Congratulations to all the sons and daughters of ọmọ Yorùbá. Congratulations to Olóyè Adéyẹmọ Ìgbòho ṣá. Congratulations to bàbá wa Professor Banji Akíntóyè. Congratulations to all the medias that stand on the truth. Àwọn tí wọ́n ní lọ́kàn wípé àníṣe ìjọ òmìnira yìí àjọ jáde òpin ni kò sóhun tó máa di lọ́wọ́. Congratulations to every one of us. Congratulations to ọmọ Yorùbá tí wọ́n ti fojú ẹ̀ gbolẹ̀. Ẹ̀yin tó ti fojú yín gbolẹ̀ wípé irọ́ ni wọ́n pa fún yín, wọ́n gbé kankan dání. Congratulations to us. Congratulations to àwọn ọmọ ọkọ. Ẹ bá mi share, tẹ love and like. Wọ́n máa report pa. Wọ́n á tẹ rìpọ́tì yẹn kọjá bẹ́ẹ̀ torí wípé ohun tí a fẹ́ gbé wálé ní ohun tó ní kìmí ni tó kọjá bẹ́ẹ̀. Àníṣe fúnra yín lẹ́ẹ̀ máa fúnra yín ní ìwọ jẹ. Kò sí bí ẹ bá ṣe lè sáré irọ́ yín tó, kò sí bí ẹ bá ṣe lè pilẹ̀ irọ́ tí ẹ̀ ń pa fáwọn ènìyàn, kò sí bí ẹ bá ṣe lè pilẹ̀ tó, ọjọ́ kan báyìí òtítọ́ máa le bá. Ẹ jẹ́ kọ́kọ́ play preamble ni o. Ẹ jẹ́ play preamble fún wa kákan rọra gbọ́. Ẹ jẹ́ play preamble yẹn fún wa kákan rọra gbọ́. Tó bá tójú ṣuṣu fúrọ́ máa là. Ṣé ń gbọ́? Tó bá ti tó àkókò ṣuṣu báyìí fúrọ́ máa là. Ta ló dá voice yẹn mọ̀? Ẹni bá dá voice yẹn mọ̀ kó máa kọ sínú comment section. Ẹ máa kọ síbẹ̀, ẹ jẹ́ máa rí comment yín. Ẹ máa kọ síbẹ̀ ohun ẹni tí mo lò tọ́ níṣẹ́ ẹni bá dá mọ̀ yékéyéké, ẹ máa kọ bẹ́ẹ̀. Ẹ kọ bẹ́ẹ̀ tí ẹ bá dá mọ̀. Ọmọ Yorùbá, congratulations to us. This is a good news. This is a good news. Wípé àdúrà wa tá ń gbà àgbà lásán. Ohun tá dúró lé lórí inú kan la fi ń ṣe àti ọkàn kan. Àwa ò dalẹ̀ ọmọ Yorùbá. Olóyè bàbá mi Adéyẹmọ Ìgbòho ṣá kò dalẹ̀ ọmọ Yorùbá. Bàbá mi Prof Banji Akíntóyè, the emeritus, the oracle of Yorùbá land, kò dalẹ̀ ọmọ Yorùbá. Irọ́ ni wọ́n wá ń pa fún yín. Tó máa ní olóyè gba owó kan, irọ́ ni wọ́n wá ń pa fún yín. Tó bá ní bàbá Akíntóyè ń ṣe òkúta, irọ́ ni wọ́n wá ń pa fún yín. Just because they want to be the leader. They want to lead this movement. And since when they have started, kí ni achievement wọn? Kí ni àwọn nǹkan tẹ́yìn lè tọ́ka sí wípé ó ti àti ọ̀dọ̀ wọn jáde gẹ́gẹ́ bí ohun rere
ohun rere kan ò tí because ohun rere ti Nazareth jáde o Jésù Kristi Nazareth ló ti jáde ohun rere kan ò tí Egypt wọn wá rí àwọn ará bí òkè ọ̀hún mi ò ní dárúkọ anybody ẹ share program yìí lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ ó go viral èmi ọmọ yín náà ni ìmọ́lẹ̀ Yorùbá tí ẹ dámọ̀ bí ẹni mowó Táíwò Thomas ni èmi ò bẹ̀rù láti wí níwájú ọlọ́rọ̀ bọ́lọ́wọ́ bá gbọ́ kò sí bàbá ńlá nǹkan bàbá ńlá kú bàbá nǹkan kan tọ́lọ́wọ́ máa fà wá ṣe èyí tá a bá sọ àsọgbé ni èyí tá a bá wí àwígbé ni ẹ̀dẹ̀ mọ̀ mí lórí ìkànnì mi ìmọ́lẹ̀ ni ohun gbogbo tó bá ti jẹ́ wípé ká tan ìmọ́lẹ̀ sókùnkùn sójú àwọn ènìyàn àwa máa jáde a máa tan ìmọ́lẹ̀ yẹn ẹ já gbọ́ ọ̀rọ̀ yìí láti ẹnu ìkan lára àwọn mídíà ìyá yìí ìyá ẹlẹ́sẹ̀ òsì tó wọlé ní 2022 mi ò ní dárúkọ ẹ̀ kì í ṣe gẹ́gẹ́ mo bẹ̀rù ẹ̀ bẹ̀rù ta ni kí ni mo fẹ́ bẹ̀rù ẹ̀ fún but mi ò fẹ́ fún ní publicity ní 2024 because wọ́n relevant mọ́ 2023 ni wọ́n relevant mọ́ ẹ já máa gbọ́ vn yẹn lọ ẹ ti mọ mídíà wọn náà ẹ mọ mídíà wọn tí mo sọ yìí ẹ gbọ́ wọn dáadáa ẹ share fídíò yìí ó yá ẹ jájọ máa gbọ́. tó bá tó àkókò àti bọ́ síta pẹ̀lú àwọn èèyàn wa nínú Yorùbá nation tí ó fẹ́ wa dénúdénú láti inú mẹ́mbà òmìnira 2022 ni mo kó ṣùgbọ́n mi ò kó nínú Yorùbá nation. ṣé ń gbọ́ ṣé ti gbọ́ ibi tí wọ́n ti kúrò èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí àwa ti sọ àwa ti pariwo a ti kéde tó kò sí bó bá padà pẹ́ bó bá yá ojú yín máa ṣí ẹ mọ̀ wípé o kò parun lẹ́ni tẹ́yìn tẹ̀lé tí ẹ̀yin pè ní ìyá yín ẹ́ńjìn tó máa fi ń gégi yẹn ẹ́ńjìn gégi yẹn ẹ ti mú ẹ́ńjìn tó máa fi ń gégi ẹ̀yin tèmi ẹ̀já mú ẹ́ńjìn tó fi máa ń gégi tó máa fi ń gégi ẹ́ńjìn tó máa fi ń gégi yẹn abẹ́ ẹ̀dẹ́ ẹ́ńjìn yẹn mọ̀jọ́ bẹ́ẹ̀ kí n dárúkọ ẹ́ńjìn yẹn ni wọ́n pè lórúkọ ọ̀kan wọ́n ní mú àlẹ́ ẹ́ńjìn yẹn ń jẹ́ ẹ máa fẹ́ kìdè máa gbé yín tú àbáyé ó lè kéde tí máa gẹ́ẹ̀tì mi o ó yẹ kó ti máa yé ó yẹ kó ti máa mú àwọn lẹ́bù yẹn o ó yẹ kó ti máa sínkì sínú gbogbo dédé nẹ́ẹ̀nẹ̀ gbogbo ọkàn yín ẹ bá mi tẹ share button ẹ jẹ́ kí wọ́n mọ̀ gbogbo àwọn tó ń fi ẹnu ẹ̀gàn ẹnu àbùkù tó ń fi kan olúwa mi olóyè Adéyẹmọ Ìgbòho ṣàwọn rèé o wọ́n ti ń fẹnu gbolẹ̀ àwọn ni wọ́n ti jẹ́ mọ̀ wípé ibi táwọn ti kúrò kì í ṣe lẹ́ẹ̀rẹ́ wọ́n ní Deborah tí wọ́n ni wọ́n ti jẹ́ mọ̀ wípé kì í ṣe Deborah mọ́ ó ti di Delilah ṣẹ́wọ́n Delilah wọ́n ní ó ti kúrò ní Deborah pé ó ti di Delilah Ọlọ́run ṣàánú wa ẹjá máa gbọ́ lọ ẹ tí gbọ́n kankan ẹ tí gbọ́n kankan ẹ share fídíò yìí dáàdì mi ẹ gbóhùn òkè sàn. àwọn tó fẹ́ wá dénúdénú ojú ọmọ Yorùbá tó bá ti tó àkókò gbogbo wa máa rí àwọn ojú rí àwọn ọkàn. ṣùgbọ́n mo fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin tí wọ́n ń pariwo òmìnira nǹkan tẹ́ ò tó o bá ti lè process mi ò sí ní díẹ̀ mi ò lè lè process ẹ̀ mo ti fi lẹ̀ owó tí o bá ti wá tẹ́ lọ́rùn tó bá jẹ́ pé Yorùbá nation lẹ bá ń wá tá a fẹ́ ká gba òmìnira tòótọ́ tí kìí ṣe òmìnira tí irọ́ wà ní díẹ̀. kábíyèsí Olódùmarè ǹjẹ́ ẹ ti ń gbọ́ pé kí ni pé kí ni ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé kí ni ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé gegigegi pé kí ni irọ́ ló ń pa ké kí ni gegigegi sẹ́ àní irọ́ ló ń pa àní fúnra yín lẹ́ẹ̀ máa fúnra yín níwọ̀ jẹ Sunday nígbà tó gbèrò bí lánàá ó gbèrò bí lẹ́nìí ó dẹ̀ ní gbèrò bí láyé rẹ̀ Adéyẹmọ ẹni tóun ò bá ẹ láyé jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kó pàdé irú wọn o èyí tí o ti pàdé yìí náà ti mọ Ìgbòho kò tún bá yín pàdé mọ́ adánilóró ó máa ń kọ́ni lọ́gbọ́n ni
ẹja máa gbọ́ lọ àti gbọ́ débi kankan ẹja máa gbọ́ ṣe ti ń gbọ́ ara wọn náà ló ń já mọ̀ wípé irọ́ ni wọ́n pa o àwa sọ fún yín àwa ké tó ẹ sọ wípé ẹnu tí wọ́n á rùn kò wá tó ń bí ẹ̀gẹ̀dẹ̀ imú kò wá tó ń bí ìyàwó gbọ́kan sílẹ̀ ọkọ yọké ìyàwó gbọ́kan sílẹ̀ ọkọ yọké ìyàwó gbọ́kan sílẹ̀ mi ìtẹ̀lé lúzà nílé ayé mi ó dorí rẹ mú ìwọ tó jẹ́ ọmọ Yorùbá nation gidi dorí ẹ mú kò sọ wípé Ọlọ́run mo dúpẹ́ o jẹ́ ìtẹ̀lé aláṣẹ tì ẹ fọwọ́ dorí mú ẹni wípé Ọlọ́run mo dúpẹ́ o jẹ́ ìtẹ̀lé aláṣẹ tì ó jẹ́ ìtẹ̀lé aláṣẹ tí a fi àkókò ẹni ṣòfò jẹ́ ìtẹ̀lé ìwọ tó o bá tí ì kúrò o ò tí mọ ohun tó kàn àti tó yẹ pẹ̀lú ìgbésí ayé ẹni torí a fi àkókò ṣòfò ni wọ́n a fi ìrìn àjò ṣòfò òun ni wọ́n ní irọ́ ni wọ́n ń pa ẹjẹ́ àjọ máa gbọ́ lọ. iṣu òmìnira dictatorship tí kì í ṣe òmìnira. ṣé ń gbọ́ o ẹ máa mú àwọn pọ́ìntì yẹn lẹ́ o kì í ṣe òmìnira irọ́ kì í ṣe òmìnira dictatorship. Did you know the meaning of dictatorship? Ẹnu mi àgọ́ ìkúkú gbèbó bá a ṣe gbèbó náà láàtúmọ̀ wọ́n sọ dáadáa ṣùgbọ́n ó tẹ́ wa lọ́rùn pé àwọn tó ń fẹ́ tiwa wọ́n ṣe kí ni wọ́n ń gbádùn àwọn ń kó wa mi wọ́n ń lá wa àbẹ́ ìgbádùn ìmọ́lẹ̀ Yorùbá ṣé ìgbádùn ìmọ́lẹ̀ Yorùbá ní tẹ́ bá ń gbádùn ẹ jẹ́ kí wọ́n mọ̀ nínú comment section ẹ kọ síbẹ̀ pa are you feeling ìmọ́lẹ̀ Yorùbá àbẹ́ ẹ̀ feel ẹ̀ tẹ́ bá ti feel ẹ̀ kí n máa lọ lé mi o ṣé ẹ feel ìmọ́lẹ̀ Yorùbá accessibility button mo ń bọ̀ accessibility button back button okay accessibility button ṣáṣì wà ń bẹ̀ back button overview button ẹ má bínú o finish button okay ó dà aṣọ lójú ọpọ́n ẹjá máa gbọ́rọ̀ yẹn lọ wọ́n ní wípé òmìnira tí kì í ṣe òmìnira irọ́ dictatorship ìyẹn ni wípé ìfi ọwọ́ lálẹ̀ ìfi ọwọ́ jẹ gàba ìpàṣẹ láì béèrè lọ́wọ́ àwọn ọmọ lẹ́yìn ǹjẹ́ ẹ ti ń gbọ́ ǹjẹ́ ṣé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣó ṣerú ẹ̀ rí bàbá Akíntóyè ǹjẹ́ ṣé wọ́n ṣerú ẹ̀ rí ẹ tí gbọ́n ẹ padà gbọ́n ó dìgbà tí ẹ bá tó mọ̀ wípé olóore aláàánú mẹ̀kúnnù làwọn bàbá méjèèjì yìí jẹ́ ìyẹn olóyè àti bàbá Akíntóyè ó dìgbà tí ẹ bá tó mọ̀ ẹ tí mọ̀ nísìn. àfimí ẹ lè máa tẹ̀lé mi ká lọ. wọ́n ní ká rìn ká pọ̀ òun yẹni. tí wọ́n á ṣe bí ti kóró. mi ò sí lára òmìnira 2022. kí ló dé kí ló fà á. mo wà nínú Yorùbá nation. kí ló dé. mo fi àkókò yìí náà sún gbogbo yín lé ní. ok. gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀. ok. ẹ̀yà bínú ẹni kú. ok. ó la tó ń lẹ́sẹ̀. wọ́n gbọ́ yín. ẹjọ́ yín ni ẹ máa wí bẹ́ẹ̀ kiri. wọ́n ti ní ẹ máa wí bẹ́ẹ̀ kiri. ẹ wí kiri gbẹ ẹ là kiri kéde gbangba ẹ wí kiri gidi gbangba àníṣe àwọn ò máa jó ni ayọ̀ àti ìdùnnú làwọn ó fọ̀rọ̀ tí ń ṣe bàbá ẹ gbóhùn òkè àwọn tí yín fẹ́ gbóhùn yín àwọn tí yín lápá òkè ọ̀hún ibi tẹ́ ti kúrò ẹjọ́ wọn mọ̀ wípé irọ́ ló ń bẹ ń bẹ̀. gbogbo ibi kíbi tẹ́ bá ti lè sọ ẹjọ́ yín ni ṣùgbọ́n mi ò rẹ́nikẹ́ni mi ò rí èèyàn kéèyàn tó bá ti gbòlù mi máa dá lóhùn lẹ́mẹ̀wàá. ẹ bínú tán. mo ti jókòó ara mi jẹ́jẹ́. ṣùgbọ́n téèyàn bá sọ ohun tí ò bá yẹ pé kó sọ nípa mi gbogbo tí mo mọ̀ pátá ni màá sọ̀rọ̀ nípa ẹ̀ tí ò ní kó síbi kan. ó ti gé started. agbárí ewé yín tẹ́ ẹ bá ní. ẹ tètè lọ sáàsì. ṣé pé ẹ tẹ̀ ń ṣaagùn. wọ́n sì máa pe Jésù àfi bí wípé àwọn gangan ni Jésù fẹ́ nígbà tí Jésù wà nílé ayé. Ọlọ́run bá mi sọ̀rọ̀ níwájú Ọlọ́run bá mi sọ̀rọ̀ lẹ́yìn èmi àtọlọ́run adán jẹ adán mu ni o Ọlọ́run gbóúnjẹ àárọ̀ fún mi Ọlọ́run gbóúnjẹ ọ̀sán fún mi ta lẹ́gàn ọ̀dọ̀ ẹ̀wọ̀n tí ń gbà o èmi àtọlọ́run adán sọ̀rọ̀ ni o kò sẹ́nìkan tó tún gbóhùn Ọlọ́run tó mi ǹjẹ́ ń gbọ́ wọ́n ní wọ́n ń sa ewé ọ̀rọ̀ burúkú tóun tẹ̀rín ẹja máa gbọ́ wọn lọ bàbá ẹ sọ̀rọ̀ sókè. agbọ́rọ̀ ọlọ́pàá yín tẹ́ ẹ bá ní. ẹ ti ti gbéra kẹ́ ẹ sáàsì mi. we move. ìwé ẹjọ́ tẹ́ ẹ bá mọ̀ ní kóòtù. ẹ ti ti gbéra kẹ́ ẹ mú wá. wọ́n ti ẹ̀ ti pè wá àwọn ọ̀rí ìwé ẹjọ́ wọn àforí afẹ́fẹ́. mi ò sí nínú
ṣe bẹ́ẹ̀ jọ ń ṣe ni. mo ti fi orí làkú. mo pariwo mo bọ́ tún jà mo bó sì jà. tẹ́nìkan bá sọ̀rọ̀. sí ẹni tí mo lérò pé aṣáájú rere. màá fàyà dí màá fàyà jáde fàyà jáde fàyà jáde fàyà jáde. Iná yẹn pọ̀ wọ́n ní tí aṣíwájú wọn bá lọ jáde ìyẹn aṣíwájú wọn ẹlẹ́sẹ̀ òsì ẹlẹ́sẹ̀ tínrín-tínrín ẹlẹ́sẹ̀ bọ́ńbọ́n ẹlẹ́sẹ̀ bọ́ńbọ́n wọ́n ní tí a bá lọ jáde màmá onítọ̀ntínrín màmá onítọ̀ntínrín màmá oníginí lójú màmá olójú bèbí màmá olójú bèbí wọ́n ní tí ẹ bá lọ jáde tí ẹ bá lọ sọ wọ́n kàn lásán wọ́n ní tí a bá lọ dán ìtàlẹ́wà o ìyá wọn ní wọ́n máa bó sí lára tó máa lọ fà o dìgbò lùgbò oko kú dìgbò lùgbò oko ṣẹ̀sín dìgbò lọ́mọ adéyẹmọ káyé ẹ̀ kó ta bà Ìgbòho lórúkọ jẹ́ kí tiẹ̀ kó bẹ̀rẹ̀ sí ni máa rún jẹ́gẹ́ nínú ọdún tuntun òòrí ohun tó ń fi ṣẹ̀yìn lọ́wọ́ nínú new year òmìnira 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 jákujàku òṣì. ńlẹ. inú ìjọ tó o bá ti wà tí o bá ti ṣe olórí. tí o bá ti lè tọ́ ẹ̀dá sọ́nà. tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tí o bá ti lè parí ìjà. àwọn tẹ̀lé irú ìjọ yẹn. mi ò sí. ó ti tán o. kábíyèsí ẹ Olódùmarè. kábíyèsí ẹ Olódùmarè. Ìgbòho mo gbé gbòòsà fún ẹ adarí lọmọ Adéyẹmọ kí wàhálà ṣẹlẹ̀ jù bẹ́ẹ̀ lọ olóyè á pè ẹ̀jẹ̀ ajẹ́ kó tán that is how leader operate àwa ti sọ fún yín wípé ẹni tẹ́yìn tẹ̀lé ìyá yín tẹ́yìn tẹ̀lé ẹlẹ́sẹ̀ òsì she doesn't has the spirit of leadership. ǹjẹ́ ẹ ti wá rí báyìí pọ̀ bàbá ẹ wá lè lọ bẹ́ẹ̀ yẹn ẹ lè lọ bẹ́ẹ̀ o owó wa tẹ kó lọ torí owó yẹn ń sìn a nílò ẹ̀ fún Yorùbá Nation Radio ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share sí bàbá yẹn ẹ bá mi jù sínú inbox wọn bàbá wa ṣe mọ gbàtà primary school wọn ní Ali go to school Ali and Simbi Ali go to school Ali and Simbi Ali go to school Ali and Simbi ẹ ti mọ ẹ tí mo sọ báwọn ẹ fẹ́ jẹ́ kí n máa là kí ló dé ó yẹ kí ẹ ti get point mi bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ lórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá mo jẹ́rìí 100 ni Ali go to school Ali and Simbi ẹ ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ ẹ bá mi jù sínú yín bọ̀ sàn bàbá owó wa tẹ kó lọ o ẹ bá wa kó wá o ká fi ra rédíò ká lè pín fáwọn ènìyàn o owó wa tẹ kó lọ o ẹ bá wa kó wá o ká lè ra rédíò ká lè pín fáwọn ènìyàn o we have speak this before and we have let you know the truth wípé this woman has nothing to offer arábìnrin yìí tẹ́yìn tẹ́lẹ̀ yìí kò ní nǹkan kan láti offer anybody ju wípé kó wá destroy ìrìn àjò kó wá bàjẹ́ láti 2022 13 tẹ̀lé kí ni achievement èmi lè tọ́ka sí achievement mẹ́ta táwa achieve lábẹ́ olóyè àti Babánjí Akíntóyè ní last year táàbà tí ẹ̀hún ti gbogbo ẹ̀ mọ́ bẹ́ẹ̀ jọ. táàbà tí ẹ̀hún ti gbogbo ẹ̀ ti Yorùbá Nation Radio ẹjọ́ má bínú mo fẹ́ wò bí akíní ẹ̀ ṣe wà live ẹjọ́ torí mi ò lè rí lójú screen báyìí ẹ mọ ẹni tó ń operate program lọ́wọ́ náà ìmọ́lẹ̀ Yorùbá ìdẹ́kì ẹ má bínú ẹjọ́. Okay. ẹjọ́ má bínú mo fẹ́ wò bí akíní ẹ̀ ṣe wà live. Okay. ó wà ń bẹ̀. Okay, ó wà ń bẹ̀. Okay, ẹ má bínú o. torí mi ò lè rí lójú screen báyìí ẹ mọ ẹni tó ń operate program lọ́wọ́ náà ìmọ́lẹ̀ Yorùbá.
Yeah, ẹ ṣé. Mo ti get. Àwa ti sọ fún yín tẹ́lẹ̀ wípé this woman has nothing to offer you. Fún ẹni tẹ́ bá ṣe ń wọlé máa play voice bàbá yẹn padà ká lè farabalẹ̀ láti gbọ́. Ẹ jẹ́ n play padà lẹ́ẹ̀kan sí ká lè gbọ́ ká lè kó lórí ètò. Torí mi fẹ́ kí program yìí pẹ́ rárá. Ẹ kàn bá mi share, ẹ jẹ́ ó go viral. A gbọ́dọ̀ congratulate àwọn bàbá wa yìí. Ẹ má bínú o. Etí ni àwa fi ń tẹ fóònù tiwa. You understand? Ẹ̀kíní tó ń sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ń jẹ́ kí kíní yẹn kó sọ̀rọ̀ sókè kẹ́ lè gbọ́. Fún ẹ̀yin tí a bá ṣe ń wò fúngbà àkọ́kọ́, ẹ lè máa wò pé kí ló tí bàbá yìí ń dá wa dúró. Ẹni tó ń ṣe program àkàndá ẹ̀dá nípa ti ojú ni fún ẹ̀yin tí a bá ṣe ń wò ìmọ́lẹ̀ Yorùbá fúngbà àkọ́kọ́. Yes, and protocol fún àwa gbọ́dọ̀ follow ẹ̀ nípasẹ̀ wípé kíní tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ òun làwa máa ń tẹ̀lé. Èmi ò ríran láti rí screen. Kíní yẹn ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Kíní yẹn ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká gbọ́ record, ẹ jẹ́ ká gbọ́ voice bàbá yẹn lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká gbọ́. Ẹ jẹ́ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Ó yá. Tó bá tójú ṣuṣu fúrọ́ máa là. Music volume 60, 73, 80, 86, 93, 100. Tó bá ti tó àkókò ṣuṣu báyìí fúrọ́ máa là. Tó bá tó àkókò àti bọ́ síta pẹ̀lú àwọn èèyàn wa nínú Yorùbá nation tí ó fẹ́ wa dénúdénú láti inú mẹ́mbà òmìnira 2022 ni mo kó ṣùgbọ́n mi ò kó nínú Yorùbá nation. Àwọn èèyàn wa tó fẹ́ wa dénúdénú láwọn new movement tí ó jẹ́ ọmọ Yorùbá tó bá ti tó àkókò gbogbo wa máa ẹ̀rí àwọn ojú ẹ̀rí àwọn ọkàn. Ṣùgbọ́n mo fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin tí wọ́n ń pariwo òmìnira 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 nǹkan tí tó o bá ti lè process mi ò sí díẹ̀ mi ò lè lè process ẹ̀ mo ti fi lẹ̀. Owó tí o bá ti wá tẹ́ lọ́rùn tó bá jẹ́ pé Yorùbá nation lẹ bá ń wá tá a fẹ́ ká gba òmìnira tòótọ́ tí kìí ṣe òmìnira tí irọ́ wà ní díẹ̀ tí kìí ṣe òmìnira dictatorship tí kìí ṣe òmìnira àfìní ẹ lè máa tẹ̀lé mi ká lọ. Wọ́n ní ká rìn ká pọ̀ òun yẹni mi ò sí lára òmìnira 2022 mọ́ ṣùgbọ́n mo wà nínú Yorùbá nation. Mo fi àkókò yà náà sún gbogbo yín lé mi. Gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀yin abínú ẹni kú. Ó la tó lẹ́sẹ̀ ẹjọ́ yín nìyẹn máa wí bẹ́ẹ̀ kiri. Gbogbo ibikíbi tẹ́ bá ti lè sọ. Yes, ìwọ̀nba òun lẹ ti gbọ́n ẹ̀. Èmi mọ̀ wípé ọ̀kọ̀ọ̀kan báyìí ni ọwọ́ ní ọmọ ọwọ́ ló máa ń yọ ọ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa yọ kúrò nínú òmìnira because ẹ̀yin fúnra yín gan mọ̀ wípé ọ̀tẹ̀ lẹ fi pinlẹ̀ ọ̀tẹ̀ kò lè sóhun tí a bá fi ọ̀tẹ̀ àti ìwà ìlara tí a bá fi pinlẹ̀ kò lè pẹ́. Ìyá mo fún ẹ ní oṣù 2 o ti ṣẹ̀sìn o ìwọ ìyá ẹ̀ o ti ṣe ẹ̀sìn wàá ṣe ẹ̀sìn jù báyìí torí wípé àwọn tí wọ́n pè ẹ́ wọlé inú kan àti ọkọ̀ kan ni wọ́n fi pè ẹ́ wọlé wọn ò fi inú méjì fi pè ẹ́. Tó bá jẹ́ kí wọ́n ní ìdàkejì nínú ìrìn àjò yìí ni wọn ò ní sọ wípé kó wá join Yorùbá nation movement. They have believed that ohun tá à ń ṣe yìí ohun tí a lè jọ ṣe ni ìdí nìyẹn tí wọ́n fi pè ẹ́ wọlé ó wá wọlé tán ó wá da gbogbo ẹ̀rú ó wá lé gbogbo nǹkan tí wọ́n bá fọwọ́ ara ẹ̀ kó jọ wàá jèrè ẹ̀ ó lè jèrè ẹ̀ kì í ṣe pé mi ń ṣe pé ó lè jèrè ẹ̀ torí gbogbo nǹkan tí o kó jọ pátá lórí àbòsí ni lórí ìwà ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Lára àwọn ẹ̀kọ́ tá a máa kọ́ àwọn ọmọ Yorùbá nìyẹn wípé ibi tí a bá dé tí a bá bá àwọn ènìyàn bẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú ẹ jẹ́ gbà fún wọn no matter anything let us accept for our leaders. Ó bá wọn bẹ̀ ní ìyá ṣùgbọ́n ó bá wọn ó tiẹ̀ fẹ́ follow protocol ó fẹ́ follow protocol ó fẹ́ júbà fáwọn tó bá níwájú ó wá lérò wípé wàá gòkè irọ́ ló pa ó níbì kankan rè because àwọn tí wọ́n pè ẹ́ wọlé
wọn ò fi inú méjì pè é inú kan wípé bó ṣe nífẹ̀ẹ́ ọmọ Yorùbá làánú nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ìwọ náà máa bọ̀ jájọ ṣe kó má jẹ́ àwọn ọkùnrin nìkan ó wá wọlé tán ó da gbogbo ẹ̀rú orúkọ tí olóyè ò jẹ́ tí ò jẹ́rí ní ilé ayé ẹ bẹ̀rẹ̀ sí ní sọ ẹ̀yìn kan lè sọ ní Sunday Kútọ̀nù tó tún wá di Sunday International ẹ sọ ní Sàámú Alájọ ẹ pè ní olè ṣé mẹ̀kúnnù ṣé tálíkà lẹ pé Ìgbòho ni àbí ẹ mọ̀ túmọ̀ nínú olówó àti ọlọ́rọ̀ lọmọ Adéyẹmọ lẹ́nìí ìkan náà àwọn ẹ̀gbọ́n mi bíi bàbá mi wọ́n wá kí mi lẹ́nìí wọ́n wá sọ́dọ̀ mi wọ́n wá ń béèrè ọ̀rọ̀ olóyè lọ́wọ́ mi kì í parọ́ to be sincere before God and man ènìyàn ò ṣe Yorùbá nation o èmi parọ́ ènìyàn ò ṣe Yorùbá nation ó kàn wà neutral ni ó wá délé ní nígbà tó rí mi inú ẹ̀ dùn wọ́n ní Ìgbòho ń kọ́ mo ní bàbá wà dáadáa bàbá wà ní Germany ní wow ó ní ohun tí Ìgbòho dẹ̀ ń ṣe nígbà yẹn náà lójú àwọn arílẹ̀ ní iyo níwájú Ọlọ́run tó ní mí tí n bá parọ́ kọ́lọ́run kó gbẹ̀mí mi wàláì tàláì símọ́bìlẹ̀ làṣìláwà bàbá yẹn ń sọ categorically lẹ́ni wípé ohun tí Ìgbòho ń jà fún gbà yẹn rèé ìyá ẹ ló wá tó ń jẹ gbogbo wa nísìn bàbá yẹn ní Ìgbòho ló máa ń ṣòkú ìyá ẹ torí òun máa ń follow wọn back to back wọn á ní lágbá Ọlọ́run ọdún yìí náà ni wọn á ní kí n jọ torí Ọlọ́run wọn kọ́kọ́ mọ̀ wípé aṣọ ti jáde wọn ní tí aṣọ bá ti jáde kí n jẹ́ káwọn mọ̀ wọn ní aṣọ ti wà ń tà wọn ní irọ́ ni mo ní bẹ́ẹ̀ ní sá wọn ní dákun torí Ọlọ́run báwo ni màá ṣe rí aṣọ yẹn rà send picture aṣọ yẹn sí mo fẹ́ ra 12 yard mo fẹ́ ra 12 yard bàbá yẹn ní wípé tóun bá torí nǹkan méjì wá òun á torí ọmọ Adéyẹmọ débẹ̀ yẹn lọ́jọ́ yẹn torí wípé òun nífẹ̀ẹ́ díẹ̀ mi because ohun tó ń jà fún gbà yẹn òun ṣe mọ gbogbo ẹ̀ nísìnyí ni mo ní wow béèyàn bá pàdánù kan èèyàn lè mọ iyì kan ẹjọ mọ ń bọ̀ ẹjọ. WA business 6,182 messages from 30 chats. Ẹjọ́ má bínú o ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú ànírógun wàhálà lọ́dún tuntun ẹ má bínú torí Ọlọ́run ẹjọ́ má bínú torí Ọlọ́run ẹjọ́ mò ń bọ̀. Ẹjọ́ má bínú o ànírógun èṣù mo sọ fún yín wípé ilé ni mo wà ẹjọ́ má bínú torí Ọlọ́run ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ wá ẹ má bínú bí mo ṣe sọ lọ ẹni ẹ sọ lẹ́ni ó ní wípé ohun tó máa Adéyẹmọ ń jà fún gungun òun ló ẹ̀ṣẹ̀ ń bẹ́lẹ̀ yìí mo ní wá ẹ̀yin náà ti ń rí òdodo ẹ̀yin náà ti ń rí òtítọ́ ẹ̀yin náà ti mọ̀ wípé Ìgbòho ò sí lórí àbòsí Ìgbòho ò sí lórí irọ́ Ìgbòho dúró wípé àníṣe ọmọ Yorùbá gbọ́dọ̀ bọ́ kò lóko ẹrú. Power boost can extend battery life by 2.4 hours. Yes, turn on. Ẹjọ́ má bínú ẹjọ́ mo sọ fún yín wípé ilé ni mo wà ẹjọ́ ànírógun èṣù ẹ má bínú.
Because ọjọ́ tẹ̀mí eradicate ẹ̀ sọ wípé ẹ jẹ́ má bínú o ẹ̀yin tèmi wàhálà tí mo máa ń fèsì bá ti wà lé ní kọ́lọ́hún ṣàánú mi kọ́lọ́hún ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ànírógun wàhálà ọ̀rọ̀ tí mo ń sọ mọ́ òbí ó ti yé yín àbí màá ní láti end broadcast nítorí Ọlọ́run because mi ò ní fẹ́ jẹ́ kí anything kó distract nǹkan tí mo ń ṣe ẹ má bínú bí mo jẹ́ sọ̀rọ̀ mi lọ ẹ jẹ́ kọ́kọ́ sọ díẹ̀ because mi ò ní gbọ́n kankan mọ́ okay yeah. Mi ò ní gbọ́n kankan mọ́ yes ẹ jẹ́ kí n wind up ibi tí mo wà yìí ìdí nìyẹn tí mo máa sọ wípé reason wà torí ẹ̀ tí mo máa ṣe program nínú mọ́tò yìí èmi kọ́ mo ní mọ́tò ó dẹ̀ níbi tí mọ́tò yìí wà tí mo ti máa ń lò ibi tí mo dẹ̀ wà náà òun ló dẹ̀ ti ń pariwo àdẹ̀lẹ̀ wà ń lé kó máa da gbogbo ẹ̀rú ká máa wò wọ́n ràn kọ́lọ́wọ́n bá ṣàánú wa ni ànírógun wàhálà ànírógun ìdààmú ohun tí olóyè Adéyẹmọ Ìgbòho ṣà ń pariwo fún gbà yẹn bàbá yẹn wá sọ fún mi lẹ́nu ìrìbí Ìgbòho dẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ bàbá yẹn wá pèrè fún àyíbá mọ̀ ipò tó ń gbé àwọn mọ̀ ń gbà yẹn ni àwọn ọba ti support fully o mo ní wípé kò tí jù náà sá kò tí jù ẹ lè join that is what Ìgbòho is doing on just because ó fi àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ìdùnnú ìdẹ̀ra ìmú ayé dẹrùn fún onílé àti àlejò àtọkùnrin àtobìnrin òun Ìgbòho wà fún. Can't you see everything how things is destroying in this country? Nǹkan ti bàjẹ́ gidi gan. Nǹkan ti bàjẹ́ kọjá àlà tí ò ṣe é fẹnu sọ. Nǹkan ti bàjẹ́ kọjá àlà tí ò tiẹ̀ ṣe sọ wípé òkè ebi báyìí láti lè patch ẹ o tẹ́ bá ní ẹ fẹ́ patch Nàìjíríà ẹ ń deceive ara yín ni. Ara àwọn nǹkan yìí làwọn bàbá yín gbé ní ìgbésẹ̀ nígbà yẹn tẹ́ bá wọn tiẹ̀ ẹ̀yin tẹ́ bá wo fídíò tí mo ṣe lánàá ẹ lọ wo fídíò bàbá mi Akíntóyè tí mo play lánàá. Bàbá yẹn sọ níbẹ̀ wípé látìgbà tí a ti ń ṣe rally òbítíbitì ènìyàn ni wọ́n jáde and we don't record any casualty wípé ẹnikẹ́ni gbẹ̀mí mì kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n nígbà tí ìyá yìí wọlé gẹ́lẹ́ tí ìyá yìí wọnú ìrìn àjò ní gbẹ̀mí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ èmi Ọlọ́run ló ń pa wọ́n o èmi Ọlọ́run ló ń pa wọ́n o but ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó wá ń fẹsẹ̀ méjèèjì ó fi ń rìn gàtẹ́gàtẹ́ ìrìn àjò last year January gbogbo ọlọmọ bó ṣe lọ kọ́lọ́run ṣàánú wa àìmọye ẹ̀mí tó sọnù tí yóò ṣe é kà torí wípé a ní kẹ́ wọlé kẹ́ wá fi ìfẹ́ bá wa lò ẹ fi ìṣọ̀kan bá wa ṣe àwọn mídíà tẹ́ wọlé àwọn mídíà tẹ́ wọlé wá bá wọ́n dẹ̀ gbà yín tọwọ́ tẹsẹ̀ Ọlọ́run ló yọ àwọn ìyá mi kan torí wọ́n ti fẹ́ gbé wọn kọlu olóyè ṣùgbọ́n àwọn ìyá mi yìí wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé tí wọ́n ní làákàyè tí wọ́n gbọ́nú tí wọ́n gbọ́n tàwọn ní káì irọ́ ò lè mú mi kọlu ọmọ Adéyẹmọ sẹ́ẹ̀ àwọn ìyá inú àǹdá iná wọ́n fún wa ní back to back ṣùgbọ́n àwa táwọn wọ́n gbà yẹn à ń sọ wípé kí ló dé ẹ fẹ́ destroy ìyá yìí ni ṣe ti ń rí sí wípé wọn ò destroy òdodo táwọn rí gbà yẹn ó ti wọ́n rí vein nísìn àwa náà pariwo tó àwa náà pariwo but ẹ rí wa gẹ́gẹ́ bí alátẹnujẹ ẹ rí àwa gẹ́gẹ́ bí onírọ́ òun náà lẹ́yìn náà ti wá lẹ́tí wọ́n fẹ́ tí ń gbọ́lé níyàn wípé she has nothing to offer you gbogbo ẹni tẹ́ ń ṣe ń bẹ nínú àwọn groups wọn káàkiri ọmọ Yorùbá 1 ọmọ Yorùbá ní mi 2 ọmọ Yorùbá ní mi 3 she is deceiving you ẹ rí wípé bí ẹ bá sọ̀rọ̀ ń bẹ̀ yẹn wọ́n á delete voice yìí tí ẹ bá béèrè wọ́n á máa sọ fún mi wípé ẹ̀hún tí a dá ìkànnì sílẹ̀ fún ni wípé kí kinní kan lè wọlé ni o kí tàmẹ̀dù kan lè wọlé ni o tàmẹ̀dù ló ti wá wọlé láti ìgbà náà làkàṣègbè ló ti wọlé láti ìgbà tí wọ́n ti ń parọ́ fún yín tí wọ́n ti ń pètèpèrò gbogbo àwọn irọ́ bàǹgẹ̀bàǹgẹ̀ inú ọmọ Yorùbá ní gbogbo ẹ̀rọ wa wà táwọn gbogbo ẹ̀ pátá bá ṣe wà nù 1 la wà nù 2 bá ṣe wà nù 2 la wà nù 3 bẹ́ẹ̀ wá ẹ̀ lè rí wa bẹ́ẹ̀ ni gbogbo ohun tẹ̀lé ń ṣe mẹ́rin pátá làwọn rí là ń rẹ́rìn sí torí ẹ̀ ní nǹkan ṣe they are wasting your time. And mi ò dẹ̀ lè dá yín bàbá tẹwà lókè òkun mi lè dá yín lẹ́bi because òun gbẹ ilẹ̀ yín òun ló ń gbọ́n yín ṣùgbọ́n ẹ̀yin náà ti wá rí dájú wípé ẹni tẹ́ ń tẹ̀lé onírọ́ paraku ni kò ní kankan tó fẹ́ wọ́n fà yín
ẹ yá tètè padà ẹ kúò ń dìídò eré ọmọdé ni wọ́n ń ṣe pọ̀tàwá tí a dúró tó gbọ́dọ̀ bàbá wa Akíntóyè iṣẹ́ àgbà làwọn bàbá yẹn ń ṣe àti bàbá mi olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà iṣẹ́ àgbà ni wọ́n ń ṣe iṣẹ́ akọni iṣẹ́ ọmọ Yorùbá gidi ẹ kóńdì irọ́ kẹ di òdodo mú ẹ kóńdì irọ́ ẹ di òdodo èyí tí ń ṣe òdodo ẹ dì í mú ẹ fi lọ sílẹ̀ ara ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ yín nìyẹn ara ìpè táwa ń pè yín nìyẹn bẹ́ẹ̀ ni kò bá lóun declare fún yín wọ́n parọ́ fún yín ni ẹ ṣáà rí nígbà táwọn Nàìjíríà àmì tí wọ́n jáde tí wọ́n sọ wípé àwa tí a wà ní South West kẹ́ bá lè mọ̀ pé wọ́n recognize ìjàngbara tá à ń jà ohun tá à ń jà fún wípé àníṣe a gbọ́dọ̀ bọ́ kúrò lóko ẹrú a fẹ́ sí lábẹ́ ìjọba amúnisìn mọ́ a gbọ́dọ̀ bọ́ kúrò níbẹ̀ wọ́n understand wọ́n dẹ̀ mọ̀ wípé a dúró tán ẹ rí wípé wọ́n proscribe wa as a terrorist wọ́n sọ wípé àwọn òmìnira wọ́n ní Yorùbá nation agitators who are the Yorùbá nation agitators we are the Yorùbá nation agitators under the leadership of Prof. Banji Akintoye, the Oracle Emeritus, under the leadership of Chief Dr. Olóyè gbogbo Professor Adéyẹmọ Ìgbòho Òòṣà, and we are not a terrorist. Àwọn wo ni wọ́n proscribe ní ìlú àwọn Haúsá lọ́hùn wọn ò rẹ́nikẹ́ni proscribe àwa àti àwọn IPOB ni wọ́n proscribe as Boko Haram as terrorist. Ṣé wá rí wípé àwọn ènìyàn yìí wọ́n fẹ́ràn wa why tí wọ́n fi yọ orúkọ north tó jẹ́ wípé south west and south east ni wọ́n proscribe as a terrorist. Tàdé ní 6 kíni máa ń gbé kíni ó ti sàkà mi lórí ta ní 6 of it ní Nàìjíríà ó ṣe wá jẹ́ àwọn ẹ̀yà bíi 3 ni wọ́n á mú àwọn ẹ̀yà 3 tó kù ńkọ́ wọ́n jẹ́ ká mọ̀ wípé we are irrelevant wọ́n jẹ́ ká mọ̀ wípé we are irrelevant a jẹ́ nǹkan kan níwájú wọn ohun tó bá wù wọ́n ni wọ́n lè fi wá pè àwọn Fúlàní tí wọ́n wá sínú oko wa tí wọ́n ń dàbẹ̀rú tí wọ́n ń pa àwọn ìyá wa tí wọ́n ń pa bàbá wa kílẹ̀ tí wọ́n proscribe àwọn as bandits why tí wọ́n proscribe wọn as terrorists they know what they are doing and ìyá yìí ló dẹ̀ fà á tí a fi bára níbi tí a ti bára wa lénìí because tí ò bá ṣe torí ìyá yìí ni èmi àṣọ yín 100% wípé ibi tí ìrìnàjò máa ti dé ní ọdún 2022 a ti kọjá bẹ́ẹ̀ a ti ṣe kí ni a ti kọjá bẹ́ẹ̀ àwa táwa lẹ́yìn ilẹ̀kùn la mọ ohun tó ń lọ́nu ilé ṣe mọ̀ wípé ọ̀tọ̀ ní kéèyàn má sún mọ́ lẹ́kùn but àwa tí a wà lẹ́yìn ilẹ̀kùn ṣe mọ̀ pé ẹni tó bá wà lẹ́yìn ilẹ̀kùn a máa gbọ́ ohun tó ń lọ́nu ilé àwa tí a wà ní ẹ̀yìn ilẹ̀kùn tí wọ́n ti ń ṣe kinní yẹn àwa la mọ ohun tó ń lọ́nu ilé àwa dẹ̀ la rí inú la rí ta àwa gangan ní ilẹ̀kùn ohun tí Yorùbá World Media bá sọ confam ohun tí home based media bá sọ confam any media tẹ́ bá ti rí tó dúró lórí ọ̀rọ̀ bàbá Banji Akintoye àti olóyè ohun tó bá ti sọ confam àwọn ò lè jáde láti dá ọmọ Yorùbá àwọn ò lè dalẹ̀ àdẹ̀lẹ̀ ever ṣe àlẹ́ ṣe kí ni àlẹ́ ever dalẹ̀ ọmọ Yorùbá because a mọ̀ ìtumọ̀ ilẹ̀ dídà a mọ̀ ìtumọ̀ kí èèyàn dalẹ̀ because ẹni bá dalẹ̀ ò ní balẹ̀ lọ ẹ wo olóyè Ìgbòho ò dalẹ̀ ẹ wo bí ìgbéga àṣeyọrí ìtẹ̀síwájú oríire ẹ wo bó ṣe ń gun ọ̀rọ̀ ayé máa yẹn ní every day by day èmi dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run máa dá ìlọ́po máa yẹn padà ní times 10 ọba tó dá ìkólọ Síónì padà ó máa dá ìkólọ májà á dá padà ní times 10 ẹ̀yin tá bá ṣe ń wọlé mo ti play vn ìkan lára àwọn medias ara bí ìyá gegigegi ìyẹn machine tó máa fi ń gegigegi ìkan lára àwọn media wọn ti jáde media Ali go to school Ali kò mọ̀wé Ali àǹsìnbí Ali go to ẹtìgẹ́tì bẹ́ẹ̀ mo ti play ẹ̀ ó ti jẹ́ ká mọ̀ wípé India ominiras they don't have a good leader, a leader
that is dictatorship. Tó yẹ pé ohun tóun bá ti sọ nìkan náà ni ohun ò tún gbọ́dọ̀ gbọ́ nǹkan míì mọ́. Ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ ládàbí ṣe máa ń hùwà? Ẹ gbé òṣùbà káre fún olóyè, ẹ gbé òṣùbà káre fún bàbá Abánjí Akíntóyè, ẹ gbé òṣùbà káre fún àwọn mídíàs. Bàbá mi Ọláwọmí Kóìkì wọ́n gbìyànjú. Ìyá mi Lady K wọ́n gbìyànjú. Ìyá mi Yorùbá Wuyì wọ́n gbìyànjú. Ìyá mi Dr. Zabi wọ́n gbìyànjú. Ìyá mi Yèyé Dára wọ́n gbìyànjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ Básanjọ́ àṣà àti ṣe àwọn ìyá alálùbáríkà yẹn wọ́n gbìyànjú. Àwọn ìyá dáadáa, àwọn ìyá tí wọ́n fi ń tọrọ ìyá àtàwọn bàbá tí wọ́n fi ń tọrọ bàbá mi lẹ́kìtì. They are trying their best, not just because we want unity, we want peace in Yoruba land. That is what we need. And I'm advocate títí a fi gba ohun tí a nígbà. This thing we stand on, no going back. Ọmọ Yorùbá kò gbọ́dọ̀ sún yín, kò gbọ́dọ̀ rẹ̀ yín. Wọ́n gbọ́dọ̀ bomi tútù sí yín lọ́kàn wípé a nígbà ilẹ̀ Yorùbá. Irọ́ ni wọ́n pa fún yín. Ẹ tútù ẹ̀ dànù. No going back is Yoruba nation. It's what we are going to achieve. It's what we are going to achieve. Ṣùgbọ́n ó máa take processing. It is step by step. Èmi mọ̀ wípé ó ti sún yín ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun. Ó ń ṣe yín bíi pé kí ẹ wálé. Ojú ló ń kán ìbòjì. Òun ń bọ̀ ń bẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho ṣá. Wọ́n á ní ojú ló ń kán ìbòjì. Òun ń bọ̀ ń bẹ̀. Òun ń bọ̀ ń bẹ̀. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀ wípé ibi tá à ń lọ àti débẹ̀ tán. Àti súnmọ́ bẹ̀ tán. Kínkínní ló kù. Bélé ń já. Tíntínní báyìí òun ló kù. Tá a fi débi tá à ń lọ tán. Ẹ̀yin tó bá ṣe ń wò wá fúngbà àkọ́kọ́ Yorùbá Nation Radio ti wà ń ta gbangba lára àwọn achievements, lára àwọn iṣẹ́ takuntakun tí bàbá wa the emeritus bàbá Abánjí Akíntóyè àti olóyè Adéyẹmọ Ìgbòho ṣá àti gbogbo àwọn tí wọ́n dúró tó tí wọ́n jẹ́ àwọn bàbá lára àwọn iṣẹ́ tí wọ́n ṣe ní ọdún 2023 nìyẹn. Wọ́n kówó jẹ o, wọ́n kówó mi o, wọ́n lá owó ni o, owó ti ṣe kinní kan ni o. Owó yóò lọ bẹ̀ kankan. Owó tí ẹ dáńgbà ẹ fún bàbá mi Ọláwọmí Kóìkì, òun náà ló produce rédíò yìí jáde. Ẹ̀yin tẹ́ bá wo program ẹ ní last year November 11 a ṣe nílùú Ìbàdàn níbi tí bàbá mi Dr. Koka tí wọ́n ti sọ all the details gbogbo bó ṣe ṣẹlẹ̀ pátá tí wọ́n ti sọ fún wa. Rédíò yẹn ti padà jáde finally and the radio is 35,000 naira. Àwa ti ní kẹ́ fún wa ní kan ọdún ẹlẹ́ẹ̀ fún wa fine. Bẹ́ẹ̀ bá fún wa accepted. Àwa ti gbà wípé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ilẹ̀ Yorùbá ni. Tẹ́ bá fún àwa ní kan ọdún ó tẹ́ wa lọ́rùn ó dẹ̀ dùn mọ́ wa nú. Ṣùgbọ́n ó wá ní nǹkan ọdún kan táwa nílò lọ́wọ́ yín tí a fẹ́ kẹ́ ṣe fún wa ní dandan. Tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ìyá alálùbáríkà tẹ́ ń bẹ lókè òkun tẹ́ ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin bàbá alálùbáríkà tẹ́ ń bẹ lókè òkun tẹ́ ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ máa ṣàánú ẹ̀yin ẹlẹ́yinjú àánú, ẹ̀yin foundations. A fẹ́ kí ẹ bá ara rédíò yìí lọ́pọ̀. Kẹ́ wá kó fún wa ká bá yín pín. A máa pín àgbàṣẹ́ méjì. Àwa táwa ní home base, táwa ní ilẹ̀ Yorùbá, àgbàṣẹ́ méjì. Àgbà iṣẹ́ méjì. Tó bá jẹ́ wípé ẹ máa pé quarters, tẹ́ máa send owó síbẹ̀ wọ́n yá o. Ẹ lọ gba rédíò yẹn níbẹ̀ o, mo ti send owó síbẹ̀ o. Ẹ ṣá sọ state tẹ́ ti fẹ́ jẹ́ kí ó lọ deliver ẹ̀. Èkìtì state, bàbá mi lẹ́kìtì ló ń bẹ ń bẹ̀. Ẹni ńlá ní ṣohun ńlá. Ẹni ńlá ní ṣohun ńlá. Èkìtì state, gbogbo Èkìtì state, bàbá mi lẹ́kìtì ló ń bẹ ń bẹ̀. Bẹ́ẹ̀ lómi bá wá lẹ́yìn bàbá Èkìtì ní Èkìtì state, fake ni wọ́n. Gbàrọ̀gùdù òun ni wọ́n. Ní Ondo state, Àkúrẹ́ lọ́hùn ní Ondo, bàbá mi ọmọ local the Great TV àwọn náà ń bẹ ń bẹ̀. Bẹ́ẹ̀ lómi bá wá gbàrọ̀gùdù ni wọ́n. Ní Lagos state, bàbá mi Pastor Agboola àti bàbá mi ọmọọba Abiodun Grace Chapel àti bàbá mi Àlùkà Yorùbá Nation Àfọ̀njá TV àwọn ló ń bẹ ń bẹ̀. Wọn ò pé méjì lẹ́kọ̀ọ́. Ní Ogun State, bàbá mi Comrade Omeyo Ìṣọ̀kan Yorùbá International Foundation TV
a máa fún wa ní breakdown ìdí tí orúkọ yẹn fi change a máa fún wa bàbá mi Yorùbá ló wù mí àfà Yorùbá ló wù mí àwọn náà ń bẹ ní Ìjẹ̀bú Òde lógùn state náà ní bákan náà màmá mi ọmọ aláṣeyọrí ìyẹn ọmọ Báṣọjọ́ tẹ́lẹ̀ tí wọ́n ti ń jẹ́ ọmọ aláṣeyọrí báyìí àwọn náà ń bẹ ní Ọ̀yọ́ state tí ẹ bá ti kàn sí ìmọ́lẹ̀ Yorùbá Táíwò Thomas tó ń bá yín sọ̀rọ̀ yìí gangan tẹ́ bá ti kàn sí mi kíá pa àgbàṣẹ́ méjì iṣẹ́ tá a gbà ní pé ká pín rédíò. This radio will be source of informations tó máa wà very very fragile very very important very very essentials sáwọn bàbá wa àtàwọn ìyá wa tó ń bẹ lóko because most of them ni wọn ò ní àwọn Android devices táwa ń lò yìí ọ̀pọ̀lọpọ̀ ni ò ní owó ra data rédíò yóò dẹ̀ nílò wípé à ń ra data kò nílò wípé à ń wá ẹnu káàkiri ká tó gbọ́ ó ní solar a lè charge phone lára ẹ̀ ó ní àyè battery gbogbo ẹ̀ pátá ló pèsè rédíò yẹn lára gbogbo ẹ̀ pátá ló pèsè lára owó yẹn ò gara jù kò pọ̀ ju 35,000 naira ni kò pọ̀ ju 35,000 naira ni tí ẹ bá ra 20 á pín tẹ bá ra 200 á pín tẹ bá ra 500 lára wípé à ń jẹ́ kí iṣẹ́ yẹn kó lè rọrùn fún gbogbo wa ni àti ní rédíò wa rí ṣùgbọ́n àwọn ìjọba alájàbàndì àwọn ni wọn ò jẹ́ kí rédíò yẹn kó rinlẹ̀ èyí tí bàbá wa Awólọ́wọ̀ dálẹ̀ ń gbà yẹn wọ́n jágbá ní àwọn náà ti wá dé because ibẹ̀ láti máa tú àwọn kọ̀ọ̀kan tí ò yẹ ká máa gbé sórí afẹ́fẹ́ ṣe mọ̀ pé rédíò wọn ò lè lójú àwọn ènìyàn níbẹ̀ ẹ máa gbọ́ àwọn ohun kan tẹ́ ẹ̀ gbọ́ rí àwọn ọ̀rọ̀ kan tí ẹ̀ ti ẹ̀ gbọ́ rí ṣe rí oh God wọ́n ní kí n má break ẹ̀ tán àwọn ètò kan bẹ̀rẹ̀ tó ń pé àṣẹ lórí social media rí ẹ gbọ́n àwọn ènìyàn rí àtòrí rédíò yẹn lẹ́ẹ̀tì máa gbọ́ rédíò Yorùbá Nation Foundation àbí Yorùbá Nation ẹnu mi àgò Yorùbá Nation rédíò ibẹ̀ lẹ́ẹ̀tì máa gbọ́ ní ketekete ìdí nìyẹn tí a fi ń bẹ̀ yín tá a fi ń rọ̀ yín ẹ kàn sí àwọn ènìyàn wa ẹ̀yin tẹ́ bá ń bẹ ní Germany ẹ kàn sí màmá mi Yèyé Dára ẹ̀yin tẹ́ bá ń bẹ ní Canada ẹ kàn sí màmá mi Lady K Ìfẹ́ Olúwa Show ẹ̀yin tẹ́ bá ń bẹ ní America ẹ kàn sí màmá mi Yorùbá Wuyì ẹ̀yin tẹ́ bá ń bẹ ní London ẹ kàn sí bàbá mi Ọláyọmí Kóìkì káàkiri ẹ̀yin tẹ́ bá ń bẹ ní South Africa ẹ kàn sí bàbá mi Àwọlé bàbá 1010 ẹ̀yin tẹ́ bá ń bẹ ní Benin Republic ẹ kàn sí bàbá mi Mass Burial àti bàbá mi Ìbíyẹmí Oòduà ni mí ẹ kàn sí wọn kíákíá ló máa dọ́dọ̀ kò síbikíbi tí ẹ bá wà tí rédíò yẹn tí ò ní ti tẹ̀yìn lọ́wọ́ tẹ́ bá ní ọ̀kan láti bá a sọ +234 8062698014 +234 8062698014 kò jẹ́ bó ṣe jẹ́ a ṣàṣeyọrí àdélẹ̀ lérí ẹ̀yin tẹ́ bá ṣe ń wọlé ẹ̀rìn wáìnì ẹ̀ àti play ohun tá a fi congratulate ara wa àti play kọjá lọ ẹ̀rìn wáìnì ẹ̀kẹ́ lọ gbọ́ ìmọ́lẹ̀ Yorùbá ni mò ń jẹ́ Táíwò Thomas lórúkọ mi ẹ ṣeun gan àdélẹ̀ lérí àdébi tá à ń lọ ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má yẹ ká rẹ̀wẹ̀sì ẹ má yẹ ká rẹ̀wẹ̀sì ohun tó bá máa dá ó máa ní àwọn ọwọ́ kankan nínú bẹ́ẹ̀ ni a padà débi tá à ń lọ láìpẹ́ láì jìnnà no retrieve no surrender olóyè Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo ìkólọ yín pátá lọ́lọ́run á bá wa dá padà lágbára Ọlọ́run ẹ ní ṣe lásán o ẹ ní ṣe àṣetì adẹ̀kú ìpalẹ̀mọ́ ìyá wa ìyá Yorùbá tí a máa ṣe ayẹyẹ òkú wọn ní kòpẹ́kòpọ̀ yìí ọjọ́ tó bá máa jẹ́ ó máa jáde láti orí ẹ̀rọ agbágbé àwa medias ibi iná lẹ́yìn ti gbọ́ bẹ́ẹ̀ náà ni ẹ ṣeun gan Táíwò Thomas ni mò ń jẹ́ ìmọ́lẹ̀ Yorùbá tí ẹ bá nìkan láti bá mi sọ lẹ́ẹ̀kan sí +234 8062698014 +234 8062698014 kò ní bàjẹ́ fún wa o àdélẹ̀ lérí láṣẹ ọba mi Èdùmàrè.